بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وصلاة الله وسلامه على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه وتابعين له بإحسان إلى يوم الدين. ثم أما بعد. أدعوك الله وبا الله في أقبتسي ونيا في أقبفو إكاتي الله كما با نبي محمد صلى الله عليه وسلم àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí bá fi sí tẹ̀lé tiẹ̀ tó fi máa di ọjọ́ ẹ̀san. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, in tí ó jẹ́ àkórí ọ̀rọ̀ tá fi bára wa sọ̀rọ̀ lónìí, òun náà ni Salatul Kusufi wal Khusuf, ìrun tí ó rùn àbí tí òṣùpá tó bá wọ̀, ìrun bó la ṣe máa kírun òun bẹ́ẹ̀, àti pé kí ni tó máa kí òrùn àbí òṣùpá wọ̀. Eléyìí ni tá fi máa bára wa sọ̀rọ̀ lónìí. Ẹ̀rí ìṣẹ̀lẹ̀ yìí, a rí pé òrùn àti òṣùpá méjèèjì jẹ́ ìdẹ̀ra láti ọ̀dọ̀ Ọlọ́run Ọba àlekè ọlá. Ọlọ́run sì ọ̀rọ̀ méjèèjì fún wa, Ọlọ́run sì ọ̀sán fún wa lílé tí ẹpa fi máa ń wájẹ̀ mú wa, Ọlọ́run dẹ̀ sí òru lílé tí a fi máa ń sinmi lẹ́yìn ìgbà tá bá ti fi ọ̀sán dààmú. Tá bá rí pé òrùn tó bá wọ̀ àbí tí òṣùpá bá wọ̀, kí ni tá máa ṣe? Àti pé ńgbà yóò jì sí Ọlọ́run sallallahu alaihi wasallam sírò ẹsẹ̀lẹ̀ tó bá ti ẹsẹ̀lẹ̀ bó wà lànà bí ṣe ń gbà yẹn. Kí ni tí wíwọ̀ òrùn àbí òṣùpá kí ni tó túmọ̀ sí? Gbogbo ẹ̀ pátá òun la máa bára wa ṣàlàyé nínú agbárin tá a fẹ́ bára wa sọ lónìí, kí Ọlọ́run kí kó jẹ́ kí ó yé wa. Ẹ̀rí wíwọ̀ òrùn àbí wọ̀ òṣùpá, eléyìí jẹ́ àpẹẹrẹ láti ọ̀dọ̀ Ọlọ́run Ọba àlekè ọlá láti fi yí àwọn ẹrú wípé a ti ń jìnnà sí ìtẹ̀lé tiẹ̀, àti láti fi yí àwọn ẹrú pé ìyapa wa sí òun Ọlọ́run ó ti ń pọ̀ jù. Ẹ̀rí nínú Al-Qur'an alápọ̀nlé, Ọlọ́run Ọba àlekè ọlá ní pé afalam yaraw ila ma bayna aydihim wa ma khalfahum minas samai wal ard in nasha nakhsif bihimul arda aw nusqit alayhim kisafan minas samaa inna fi dhalika la ayatan likulli 'abdin munib. Ọlọ́run ní àbáwọ̀ ọmọnìyàn àbáwòye sí sánmà eléyìí tí òun Ọlọ́run bá dá àtìlẹ̀ ni. Ọlọ́run tó bá wù wọn Ọlọ́run, òun á fa sánmà ya. Tó bá sì wù wọn Ọlọ́run, òun á jẹ́ kílẹ̀ ó dálu. Tó bá wù wọn Ọlọ́run, lè tẹ̀lẹ̀ rì. Tó bá wù Ọlọ́run lè jẹ́nu àwọn àpẹẹrẹ nínú àwọn àmì fún àwọn ẹrú tó yẹ pé wọ́n máa ń ṣẹ́rí padà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba àlekè ọlá. Ẹ̀wá tí ìṣẹ̀lẹ̀ Al-Kusuf tó bá ṣẹlẹ̀, kí la máa ṣe? Nígbà yóò jù sí Ọlọ́run, ìṣẹ̀lẹ̀ nígbà náà. Nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ nígbà yóò jù sí Ọlọ́run, a jẹ́ pé tó bá ṣẹlẹ̀ ní ìsìn náà, Ọlọ́run fẹ́ káwa náà mọ̀ pé irú ń tánà bí ṣe ń gbà yẹn, òun káwa náà ṣe ká fi tẹ̀lé ìṣesí òjìṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam. Tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ nígbà yóò jù sí Ọlọ́run, ànábì ó dìde lẹ́yìn tí ó bẹ̀rù tí ó sarapa yóò sáré lọ síbi ìkírun fún Ọlọ́run Ọba àlekè ọlá. Ànábì ó páyà kọ́n bá jẹ́ pé àsìkò àlìkíámà ìlélẹ̀ tó fẹ́ tó, ànábì ó lọ kírun fún Ọlọ́run. Iṣẹ́ wa máa kírun náà, a rí nínú hadith tí màmá wa Aisha tí ó gbà wá. Ànábì wa sallallahu alaihi wasallam yóò dìde níbi ìrun, yóò ìdúró rẹ̀ níbi ìrun yìí yóò gùn gẹ́ẹ́ bí ká fún àpẹẹrẹ bí ká ní kéèyàn ka odidi Suratul Baqara níbi ìdúró alákọ̀ọ́kọ́. Ànábì ó rùkú níbi ìrùkú náà tó pẹ́. Lẹ́yìn yẹn ànábì tún máa tún dìde dúró padà. Ànábì yóò tún ka qira'a lẹ́yìn ìgbà tó bá ka Suratul Fatiha tán, yóò tún gùn ṣùgbọ́n kò ní gùn tó ti alákọ̀ọ́kọ́. Ànábì tún máa rùkú padà, rùkú tó bá tún rùkú yìí yóò gùn gẹ́ẹ́ ṣùgbọ́n kò ní gùn tó ti alákọ̀ọ́kọ́. A jẹ́ pé Salatul Kusuf wal Khusuf, ìrun yìí bá ṣe máa kí yóò máa jẹ́ pé rùkú mẹ́rin ìní ó máa wà ń bẹ̀, tí ìforíkalẹ̀ náà sì máa jẹ́ mẹ́rin. Eléyìí jẹ́ bí àwọn èrò yìí ṣe jẹ́. Tọ́yọ́ pé tàbá kí eléyìí la fi ń wá la fi sáàdì lọ di Ọlọ́run Ọba àlekè ọlá, àti pé kálíbà gbé gbogbo àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ eléyìí tí àwọn ọmọ nìyàn ká máa ń wù kálíbà gbé jù sílẹ̀.
nínú hadith nígbà tí ànábì kírun yìí tán ànábì wá jí yé báyìí pé mo pe ẹ̀yin àlùmọ̀ mi ẹ̀rí kò sí ẹnikẹ́ni tí ó pé ó ju owó tó ọlọ́run ọba àlekíọ́lá débi kí ẹrú rẹ̀ kan kó ṣe zìnà àbí kí ẹrúbìnrin kan kó náà kó ṣe zìnà ẹ̀rí ẹ̀yin àlùmọ̀ mi law ta'lamuna ma a'lam la dhahiktum qalilan wa la bakaytum kathira kálẹ̀ bá lọ mọ nǹkan tí èmi ànábì máa ní bá jẹ́ kí ẹ̀rín yín kọ́ mọ́ wọn bá sì sunkún ní ọ̀pọ̀lọpọ̀ ànábì wá jẹ́ wáyé pé ànábì ní laqad ra'aytu منذ قمت أصلي ما أنتم لاقوه من أمر دنياكم وأخراكم ànábì ní Ọlọ́run ti fi hàn mí lásìkò ìgbà tí mo fi ń kírun ní àsìkò tá à ń kírun yìí gbogbo nǹkan fẹ́ pé ẹ̀yin ó pàdé yín níbi ayé yín àti níbi ọ̀run yín ànábì wá ṣàlàyé nípa pé gbogbo ìgbà tí a bá ti rí irú ìṣẹ̀lẹ̀ yìí kí lá máa ṣe orí ká máa sá lápá tètè lọ síbi ká kírun fún Ọlọ́run ọba àlekíọ́lá nínú hadith òjíṣẹ́ Ọlọ́run kíkẹ́ àti Ọlọ́run kó máa bá nígbà tí oòrùn ó wọ́ ọ̀kùn nígbà ayé òjíṣẹ́ Ọlọ́run ànábì kírun ní mọ́sálásí gẹ́gẹ́ bá ṣàlàyé ẹlẹ́ẹ̀kan yẹn bàtà ànábì wá kírun tán ànábì ní pé thumma qala إن هذه الآيات التي يرسلها الله لا تكون لموت أحد ولا لحياته ẹ̀rí àwọn àmì tá à ń rí bóyá ń pa kí oòrùn kó wọ́ ọ̀kùn ni àbí kí òṣùpá kó tẹ̀rì ànábì jẹ́ yaba yìí pé nínú àwọn àmì tí Ọlọ́run máa ń fi hàn àwọn ẹ̀dá ni kì í ṣe bóyá àmì wá wà pé bóyá tí òkú kan bá kú ẹni ńlá kan kú ni òun fi wá wọ́ ọ̀kùn torí ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ bákan náà òṣùpá kò ní wọ́ ọ̀kùn nítorí pé ẹni ńlá kan tó kú ṣùgbọ́n Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run máa ń ṣe liyukhawwifa biha ibada láti lè bá fi dẹ́rù bà àwọn ẹrú ẹ̀ ká lè bá sáré jáwọ́ kó ń bi àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ tá à ń wù ká sì lè bá mú ìwáforíjì ẹ̀ṣẹ̀ ká lè bá máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwáforíjì ẹ̀ṣẹ̀ síwájú Ọlọ́run ọba àlekíọ́lá ànábì ní fa idha ra'aytum minha shay'an fafza'u ila dhikrihi wa du'aihi wa istighfari nígbà tẹ́ bá ti rí ìkànnà àwọn nǹkan wọ̀nyí bóyá kí oòrùn kó wọ́ ọ̀kùn àbí kí òṣùpá kó wọ́ ọ̀kùn ní tá a ṣe ni pé ká salápá ń tètè lọ síbi ìrántí Ọlọ́run ọba àlekíọ́lá ká wá Ọlọ́run ní aláforíjì bákan náà ká sì wá ká bẹ Ọlọ́run ọba ká sì àdúrà lọ síwájú Ọlọ́run ọba kí Ọlọ́run kó lè bá ká nǹkan tí ó ṣẹlẹ̀ sí wa yìí Ọlọ́run lè bá ká kó fún wa torí pé ẹ̀ṣẹ̀ ẹni tí ń fa nǹkan wọ̀nyí Ọlọ́run sì jọba láàánú lórí àwọn ẹrú ẹni fi ń fi tẹ̀kúwìfì ló fi ń mú wá fún wa ká lè bá jẹ́ tí àwa náà á lè tètè mọ̀ pé Ọlọ́run bá ń wọ́nu wa ó ń kìlọ̀ fún wa lélẹ́yìí Ọlọ́run sọ nínú Qur'an pé walaw yu'akhidullahu an-nasa bima kasabu ma taraka ala dhahriha min dabbah Ọlọ́run tó ń bá máa fẹ́ máa fi gbogbo ẹ̀ṣẹ̀ wa gbára mú ni kò ní sẹ́kù èyíkéyìí inú dábà kankan lórí ilẹ̀ mọ́ ṣùgbọ́n òun Ọlọ́run òun máa lọ́ wa lára títí tí àsìkò tí òun Ọlọ́run bá mọ̀ tó bá di pásítọ̀ ìwá tó Ọlọ́run mú ẹ̀dá kúrò lórí ilẹ̀ nígbà yẹn fa inna Allaha kana bi ibadihi basira Ọlọ́run ọba àlekíọ́lá ọba tó rí ẹ̀dá ni tó jẹ́ kòkò sí tẹ̀dá ṣe pátá tí Ọlọ́run ọba àlekíọ́lá ò rí tírú ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ Ọlọ́run fẹ́ fún wa ká lọ kírun fún wọn Ọlọ́run ká tọrọ àforíjì ká sì bẹ Ọlọ́run ọba àlekíọ́lá kí Ọlọ́run kí ó má jẹ́ kí àjálù aburú kó ṣẹlẹ̀ sí wa kí Ọlọ́run kó ṣe àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ pátá eléyìí tá a mọ̀ lẹ́ṣẹ̀ àti eléyìí tá a mọ̀ Ọlọ́run kó forí gbogbo rẹ̀ jì wá innahu waliyyu dhalika wal qadiru alayhi subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين